President Bola Ahmed Tinubu bàbá wa dáadáa ìgbà yìí ò ṣe ara ní aráàlú la ilaha illallah ìrẹsì di 60 something thousand naira ó ti wọ 70 ẹ̀wà ti wọ 40 gàrí ò ṣe jẹ gbogbo nǹkan wọ̀nyí ń kan aráàlú lára ń ló jẹ́ kí crime rate ó rise ẹ rí pé àwọn kidnapper ti tún gbàtà Ọlọ́run kó là wá lọ́wọ́ wọn ni kò sí any security measure tá lè kó síta kó dàbí kí ara ó dẹ̀lú àwọn kan bẹ tí wọ́n ti ròpin pé báwọn bá kú náà làwọn kù ẹ wá ọ̀nà mo bí ẹnìkan tó jẹ́ economic expert world level economic expert pé gbogbo onira yìí pọ̀ tí bàbá yìí ń ṣe ẹni yẹn sọ fún mi pé sóhun ó sòdodo ọ̀rọ̀ òun ò lè torí pé òun náà ń jẹ́nu ìyá kó mọ́ sòdodo àwọn economic policy yìí ló lè recover economy Nàìjíríà gbogbo olú tí wọ́n bá ti ń ṣe bí ọdún méjì ni wọ́n fi jẹ ìyàmú láàfi jẹ ilé ìtìbẹ́lẹ̀ ọdún méjì ọlọ́mọjẹ o ọlọ́mọjẹ ilé ìtì le ju gángan ilé o ọdún méjì bó olódodo ọ̀rọ̀ ló ń bá yín sọ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ Ọlọ́run ò ní jẹ́ orí bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kọjá January yìí o tí solution ó fi dé eléyìí le jù kò ní kọjá February bẹ lọ́hùn kí subsidy ò tún padà torí ẹni tó bá lẹ́kọ̀ọ́ mọ̀ yìí pé àdánwò gidi ni subsidy àdánwò gidi ni àwọn kan ní wọ́n fi lù wá ń jìbìtì àmọ́ náà bó lágbà mo rán àwọn èèyàn kan tán bá mi ra nǹkan kan láti Kútọ́nù nítòsí ilẹ̀ ń bẹ̀ yẹn Kútọ́nù tá a mú 1000 server lọ́wọ́ tá a fi gba 400 naira lọ́wọ́ á di pé à ń ná 1.5 million láti fi gba 1000 tiwọn kí ló dé. Bàbá Bola Ahmed Tinubu àwọn kan ní ti bàjọba jẹ́ kẹ́ tó dé wọ́n ti ta Nàìjíríà tán ti pín owó ẹ̀ àmọ́ ń gbà tẹ́ dé Ọlọ́run ó dẹ̀ fún yín ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ lò tí ó fi ṣe control Ọlọ́run ó mọ̀ dẹ̀ fún yín Ọlọ́run ó jẹ́ kẹ́ ní orúkọ rẹ̀ tí president kan ò nírú ẹ̀ rí àmọ́ bó bá wá rí bẹ́ẹ̀ àwa tá a jára lù kí ni way out tí bá ń le báyìí the first law of nature is self-survival. Bó lórí tèmi ò ṣe ní burú bórí àwọn èèyàn bá ń burú lọ gbọ́dọ̀ máa rò. Allah. Mo wo kíni economic analyst kan mo wo lórí ìmọ̀rántí television station yẹn mọ́ wọ́n pè nìyẹn ní Mr. Solomon àbí nǹkan Mr. Olumide Emmanuel àbí nǹkan mi rántí ó analyze orí èèyàn ó pè ó ní bí nǹkan bá ti rí báyìí wàá kọ́ ti gbogbo nǹkan ẹ̀ padà ní basic life ilé tá a gbé oúnjẹ tá a jẹ aṣọ tá a wọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó bẹ̀rẹ̀ sí reduce ẹni ẹ̀mí ẹ̀ bá gùn kọjá fìtínà yìí ní oròyìn tí ń ṣẹlẹ̀ yìí o bọ́ ọ bá fìrònú parẹ́ tàbọ̀ lọ kidnap tọwọ́ bá tẹ̀ ọ́ ń bá a lọ́nu aṣọ tó nílé kìí ṣe dandan ní kó ọmọ aṣọ tuntun lásìkò yìí gbà pé ń tó lọ mú wá lásìkò yìí ní àjọ kọjá ẹ̀ bọ́ ọ bá ní mọ́tò mẹ́rin ta méjì ń bẹ̀ kọ́ ọmọ bá kúkú wàhálà tó bá láwọn ọmọ tó pọ̀ tí ń lọ ilé ẹ̀kọ́ máwọn kan káwọn lọ kọ́ṣẹ́ náà kó o má bàa fi wàhálà para rẹ pẹ̀lú tí ń bẹ́lẹ̀ yìí oúnjẹ àjọkún ẹnu ká jẹun kọ́ máa ṣẹlẹ̀ lọ stop ẹ̀ lásìkò yìí pati ọba dá pati lẹ̀ lásìkò yìí láàyè láàyè àwọn èèyàn ọbọ̀ jẹ oúnjẹ débi pé gbogbo sálángà alẹ́ yín ni wọ́n tọwọ́ bọ̀ tí wọ́n tó rò pé rẹ̀ sì kú mbẹ̀ níbi tí wọ́n bọ̀ jẹ́ dé dandan kọ́ ni pati lásìkò yìí hada zamanu sukud àsìkò mọ́fẹ́nu sọ̀sọ́kùsọ lélẹ̀ wàmọ̀ lazamatulibu youth jòkó sílé rẹ̀ yẹ́rìn kí rédèrèdè ìwọ̀n bá ń tọ́ bá dẹ̀ rí máa manage ẹ̀ kì í sàsìkò extravagant period ńlásìkò yìí manage ara rẹ̀ ká fi kọjá lórí eléyìí ẹni ó bá kọjá lásìkò yìí ìbá àjọ̀dún kan ìbá àjọ̀dún méjì ní ẹlẹ́kọ́nọ́mì wọ́n tó recover ẹni ó bá kọjá ń bẹ̀ ni ó lè ròyìn ogun o bàbá ṣàdúà fún Tinubu ẹni ó bá kọjá ń bẹ̀ ni ó padà ṣàdúà o àmẹ́ni ó bá ìparẹ́ sáàrin yìí ìtàn ò ní kọ́ńtọ́ dáńpá ẹ̀ àfi ká fi sùúrù gbé kì í ṣe pé kọ́ ọmọ wa rò pé ká dà lú lọ́kàn bí wọn bá ń ta epo ní 1000 naira bó lèmi ó sì lè rà níwọ̀n bá tí ò ní pọ̀ jù ìyẹn ló gbọ́dọ̀ jẹ́ ronú ẹ̀ tó bá níṣẹ́ kan lọ́wọ́ tẹ́lẹ̀ ó wàṣẹ́ bí ẹyọ kan àbí méjì kan ó increase income ẹ̀ ó wà cut down expenditure ẹ̀ owó níná ẹ̀ wà dínkù wàá wọ́nà bó ṣe increase owó tí ń wọlé toró ń jẹ nìkan ní ọmọ gba majority owó lọ lásìkò yìí o gbọ́dọ̀ plan life ààrẹ ìnàlílà ìbàdàn fútọ̀nà
تركوا دنيا وخافوا الفتن نظروا فيها فلما علموا أنها ليست لحي جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفلا صالح الأعمال فيها سفلا. tó bá fẹ́ succeed láyé má jẹ́ pé báwọn èèyàn ṣe ń ronú ní ìwọ ronú lásìkò crisis jẹ́ ronú tí ó yàtọ̀ tán bá ń ronú violent ìwọ máa ń ronú progress. Mo kà nínú kinní kan lórí internet wọ́n ní sójà kan báràkì kan wọ́n ní concrete slab kan níbẹ̀ àwọn sójà bíi 4 ni mo wá ń sọ àtòru àtọ̀sán àwọn sójà ikú ńbẹ̀ sójà kan ló wá dé tó jẹ́ commander ló wá béèrè pé kí lẹ̀ ń sọ níbi slab yìí gan wọ́n ní culture àwọn ni ó ti di tradition àwọn bá bẹ́ẹ̀ ni àwọn sì ń continue ó lélẹ̀ yóò ní continue ló bá lọ check record lẹ́yìn bí ọjọ́ keje ó wá kan record kékeré kan tó ti já àṣé commander kan ń lọ ni wọ́n ṣe slab bẹ́ẹ̀ kó lè ṣe é gbà wọlé wọ́n wá ṣe tán àwọn ẹranko wá láti inú igbó wọn gorí sìmẹ́ǹtì tútù kíní yẹn bàjẹ́ ó wá bi àwọn engineer léèrè wọ́n ní yóò gba ọ̀sẹ̀ 3 kó tó gbẹ tán lọ́wọ́ lẹ́yìn sójà ẹ̀ máa sọ àtòru àtọ̀sán ẹni ó wá give order yẹn jọ́kẹta tó give order ni wọ́n transfer rẹ̀ lọ bòmí òun ò sí bẹ̀ mọ́ ẹlòmíì tó succeed ẹ̀ kọ̀mọ̀ túmọ̀ tí wọ́n ń sọ òun náà continue wọ́n wá waste 80 years lórí pé wọ́n ń sọ slab lásán kéléyìn wọn tó dé kó tó wá níran dandan wọlé lẹ́yìn stop it. This rubbish must stop. You wanna stop rubbish nínú ayé. Change ìrònú ẹ kó lè progress. Ẹ ti àgbà lọ́wọ́ wọn nítorí pé ṣe tíátà ni wọ́n ń ṣe. Kó lè afford mi ọmọ ẹ rí àmọ́ lọ́hùn mẹ́. Allah. Àlùbáríkà rẹ ò ní mòpin ẹ̀. Àmín. Kó lè afford. Ọ̀ràn tí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti ṣe tíátà rí tí wọ́n ti jókòó kalẹ̀ tẹ́nìkan ọ̀ràn tí wọ́n mọ́. Ń lọ gba owó lọ́dọ̀ àwọn èèyàn. Ó ń fi tiẹ̀ kún. Ó wá lọ ká wọn mọ́lé. Yóò wá kó owó ńlọ́wọ́ báyìí. Yóò wá dọ̀bálẹ̀ níwájú wọn bàbá àní àwa mọ rírì dáadáa tẹ́ ti ṣe kọjá ni mo ní kí n wá kí yín ni pé a gbàgbé yín o torí kí generation mi ọmọ gbàgbé àwa náà inú àwọn bàbá yẹn wà ń dùn pé ọmọ kan nú àwọn ọmọ ní ń pa wàá lé báyìí oní tíátà ń lè ń ṣèyún ẹni ó pe rẹ̀ tó ló ń gbẹ́sìn ìsìlámù dání sí yín ìhà tákà orúmọ àwọn àfà ọ ń kásọ kó lọ́rùn àwọn àfà àwọn alùsùn náà ẹjẹjẹ a máa jàjà wẹ́rẹ́wẹ́rẹ́ tá a máa ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn ṣàìtàn níyà yóò tó dé kájọ máa sọ pé ẹ ṣédá káwọn náà máa sọ pé àṣédá ká máa jàjà wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ máa là ń bú bàbá ara ẹni lọ o kọ́ máa ra ń tọwọ́ bọ ìjọmọlúàbí ẹni lọ bá a ṣe jọ ń bá a bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjẹ́ a máa mánéjì ara wa lọ tá a fi jọ pàdé ọlọ́run ẹ̀rí lè tán gbédè yìí ká bú bàbá èèyàn ká yẹ̀yẹ́ èèyàn ká tọwọ́ bọ̀ ìjọmọlúàbí èèyàn wàláhì yọ lẹ́yìn ọmọbìnrin kan bẹ tí mo rò pé ẹ̀wọ̀n rùn lórí ẹ̀ kan dárúkọ everybody bó ṣe wù bàbá ọkọ rẹ̀ ló ti kọ́ àwa àfáà bá a ṣe máa múru wọn pé ìwọ náà ń so ń bẹ gbogbo fídíò rẹ̀ láti download à ń bọ̀ wá lórí ẹ̀ authority tó bá ní láti máa dárúkọ èèyàn gbàgbàgbà lórí ní tó dá tí ò dá láì ní any evidence ó ti jọ́ta àbá tó bá débẹ̀ yẹn kálàáfíà ó tó jọba nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹlẹ́gbẹ́sìn dání ẹ respect nǹkan mẹ́ta ẹ̀yin tẹ́ ẹgbẹ́sìn dání ẹ respect nǹkan mẹ́ta ẹ respect Ọlọ́run ntí wọn bá ti sọ pé tọlọ́run lélẹ́yìí ẹ má fi wọlẹ̀ ẹ fi ti Késárì fún Késárì ẹ fi ti Ọlọ́run fún Ọlọ́run ẹ fi ti Késárì fún Késárì kérúbà ń sẹ́ráfù ni ẹsẹ̀ lẹ́ni nítorí bá ti jámí ẹ̀sìn wọn don't tamper with it respect it fílẹ̀ fún wọn mùsùlùmí ìjọ torí ó jẹ́ tí wọn bá ti sọ pé àmì ẹ̀sìn àwọn lélẹ́yìí don't tamper with it respect them ìyẹn láfijọ́ gbé ayé àlàáfíà ẹ̀sìn ká wa lára dúra wa lọ religion is an opium of the people according to Karl Marx okùn tí wọn fi di èèyàn ní jẹ́ ẹ̀sìn ó lè bẹ̀sìn mi jẹ́ kínú mi dùn sí ẹ ẹ̀yin náà wọ́n bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ inú tí wọn náà ò ní dùn sí yín ẹ jẹ́ á manage ara wa níwọ̀n ìgbà tá a bá ń bẹ láyé ẹ respect Ọlọ́run ọkọ̀ Titanic. My name is Akewugbagold. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.